ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ajagun-fẹ̀yìntì Muhammadu Buhari ó mà ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ ó ti tú àṣírí lórí ìdí tó fi bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì tó ń bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà ní kété tó gbé ìjọba orílẹ̀‐èdè sílẹ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 tó kọjá. Ẹ rántí pé síwájú kí Buhari tó gbéjọba sílẹ̀ ló mà ti jọ àpò àwọn èèyàn lójú nígbà tó ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn èèyàn fún bó ṣe ṣe ìjọba ní ọdún mẹ́jọ èyí tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé ìjọba burúkú ni bàbá náà ṣe. Lẹ́yìn tí Buhari tó gbéjọba sílẹ̀ ó tún bẹ gbogbo ọmọ Nàìjíríà ó tó ọ̀nà mẹ́ta tí bàbá náà ti tọrọ àforíjì tọ́pọ̀ èèyàn sì ń sọ pé bí ìwọ bá ṣe rere aya kiri ò yá yá ọ èèyàn pé Buhari fún rẹ̀ mọ̀ pé òun ṣe àwọn aburú ló jẹ́ kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Ní àná ọjọ́ 16 oṣù kìíní tá a wà yìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday tí agbẹnusọ Buhari lásìkò tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà tó ṣe ìfilọ́lẹ̀ ìwé tó kọ nípa ìjọba Buhari àti iṣẹ́ tó ṣe ìbáṣepọ̀ pẹ̀lú Buhari láàrin ìjọba ọdún mẹ́jọ ìyẹn ọdún 2015 sọ́dún 2023 èyí tí Buhari fún rẹ̀ jẹ́ àlejò pàtàkì lọ́jọ́ náà ìní Buhari mà ti tú àṣírí ńlá nípa ìdí tó fi ń bẹ àwọn ọmọ Nàìjíríà nínú ọ̀rọ̀ tó ń sọ níṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ ológun orílẹ̀-èdè tẹ́lẹ̀ ajagun-fẹ̀yìntì Yakubu Gowon àti àwọn èèyàn ńláńlá tó wà níbi ìfilọ́lẹ̀ náà tó wáyé ní ilé ìtura Transcorp Hilton Hotel ní ìlú Àbújá. Ajagun-fẹ̀yìntì Muhammadu Buhari ní kì í ṣe pé òun ṣe gbogbo ọmọ Nàìjíríà tàbí pé òun dáràn kan ló ń ṣe ń bẹ̀bẹ̀ ó ní béèyàn bá fẹ́ mú àyípadà ńlá bá orílẹ̀-èdè kan pàápàá Nàìjíríà yìí ó ní àwọn ìgbésẹ̀ kan wà téèyàn yóò gbé tí yóò fa ìnira bá àwọn ọmọ Nàìjíríà lásìkò táwọn bá fẹ́ tún ìlú ṣe ó ní gbogbo àwọn kan báyìí ló ṣẹlẹ̀ lásìkò tó ń tiraka láti mú àyípadà bá Nàìjíríà àwọn ìgbésẹ̀ kan wà tó mọ̀ pé yóò pa àwọn kan pàápàá àwọn mẹ̀kúnnù lára ó ní ìdí èyí ló jẹ́ kó máa tọrọ àforíjì láti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé kì í ṣe pé òun kì í sì ṣe pé òun mọ̀ọ́mọ̀ láti fi ayé ní wọn lára. Buhari ní ìdí rèé o tó ń fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tí kò sì sí nǹkan míì lẹ́yìn àforíjì ẹ̀ṣẹ̀ tó ń tọrọ.